Aseje tí a fi ń pàdé àwọn èèyàn ńláńlá tó ṣe wípé àwọn èèyàn ńláńlá tí wọ́n ràn wá lọ́wọ́ tí wọ́n ṣàánú wa. Òun náà ni a máa rìnà pàdé tí o bá fi lè ṣe Aseje yìí. Òun náà rèé. Alákọ̀ọ́kọ́ ń bẹ̀, ewé àtẹ́wọ́gbà. Ewé àtẹ́wọ́gbà. Ewé afàìmọ́nikónimọ́ra. Èyí tí Yorùbá tún máa ń pè ní onísìnkẹ́rẹ́mẹdì. Ìyèré bó bá ṣe wọ̀n ẹ́ ni. Wàá wá sí, wàá mú ewé àtẹ́wọ́gbà àti ewé onísìnkẹ́rẹ́mẹdì, wàá lọ̀ papọ̀ mọ́ ìyèré, wàá fi ṣe ẹran ẹlẹ́dẹ̀. Ẹran ẹlẹ́dẹ̀ tó gé sí ẹyọ mẹ́rin péré. Ẹyọ mẹ́rin ṣàpẹẹrẹ orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé. Wàá sè é lépo níyọ̀. Bó bá ti jiná, wàá rọra jókòó sí ibi tí orí gbé wà conducive láti gbàdúrà. Má sọ sílẹ̀ lẹ́ẹ̀ tó bá ti ṣe tán. Kúnlẹ̀ tí kò ṣàdúrà pé ewé onísìnkẹ́rẹ́mẹdì afàìmọ́nikónimọ́ra, kí gbogbo èèyàn ńláńlá kí wọ́n mọ̀ fà mí mọ́ra. Kẹ́mi náà kí n bẹ̀rẹ̀ sí ní fa èèyàn ńláńlá mọ́dọ̀ látòní lọ. Àtẹ́wọ́gbà ló ní kí wọ́n tẹ́wọ́ gbà mí. Tó bá ti ṣe bẹ́ẹ̀ tán, jẹ́ kó jẹ́ tán lẹ́ẹ̀kan náà pátápátá, kó lọ gbogbo ọbẹ̀ pátá. Ìṣàsùn tó fi ṣe gbé, kó lọ fọ́ mọ́ iwájú ìta tàbí oríta mẹ́ta. Iṣẹ́ tó dáhùn ni téèyàn fi ń pàdé àwọn èèyàn ńlá, téèyàn fi ń pàdé olóore, téèyàn fi ń pàdé aláàánú láàárín ìṣẹ́jú péréte. Ẹ ti mọ̀ pé àti ìmọ̀ Yorùbá àti ìyá ìmọ̀ Yorùbá a kì í bá wọn hèrà tí ò lọ́mọ nínú. Ẹ̀yin náà dánwò. Mi ní tí ó gùn jù bẹ́ẹ̀ yẹn lọ. Ẹ má gbàgbé, èèyàn kan béèrè pé èèyàn tí ò bá lè jẹ ẹran ẹlẹ́dẹ̀ ńkọ́? Tó ò bá lè jẹ ẹran ẹlẹ́dẹ̀, fi ẹran màálù ṣe pẹ̀lú ìgbàgbọ́ wípé yóò jẹ fún ọ láṣẹ Olódùmarè ọba. Ẹ ṣeun gan. Ẹ jẹ́ kí n máa fèyí ṣe lọ. Ìfẹ́ pẹ́ rárá, just brief náà ni. Ẹ wá make sure pé ẹ share ẹ̀ dáadáa. Ó kéré tán èèyàn kan kó share ẹ̀ sí ọ̀nà márùn-ún. Ẹ má gbàgbé like, ẹ má gbàgbé comment. Á dáa fún yín o. Àkópalẹ̀mọ́ òpin ọ̀sẹ̀. God bless you. Bye for now.